ẹ̀yin tèmi l'Amẹ́ríkà ní London lẹ́nìwé tẹ́ bá wà ní gbogbo àgbáyé ẹ dákun ẹ̀yin tèmi ẹ já mọ́ gbé àṣà wa lárugẹ ẹ̀yin tẹ́ fẹ́ràn ìró àti bùbá tí wọ́n ti rán kalẹ̀ ẹ kàn sí Ọmọgéwuyì mo fi Ọlọ́run ọba bẹ̀ yín already made ìró àti bùbá ni àwọn àǹkárá tẹ́ ń wò yìí àǹkárá kéékèèké ni gèlè orí mi tẹ́ ń wò yìí bó ṣe wà yìí ó ní pèlé tẹ́ bá ní patí ṣe ẹ rà fún madam ẹ rà fún àwọn ọmọ ẹ pè mí àwọn àǹkárá kéékèèké ni àǹkárá ńlá wà bàtíkì wà mo wá polówó fún yín ni Ọmọgéwuyì aṣọ òkè oríṣiríṣi wà fún ẹ̀yin tẹ́ bá fẹ́ aṣọ òkè ẹ má jẹ́ kí a máa lọ síbi iṣẹ́ pẹ̀lú jeans trouser ká tún máa lọ sí àsàlátù pẹ̀lú jeans trouser a lọ síbi iṣẹ́ pẹ̀lú jíǹsì a tún lọ sí ṣọ́ọ̀ṣì pẹ̀lú jíǹsì ẹ má yẹ ká máa ṣe bẹ́ẹ̀ Amẹ́ríkà lẹ́wà please send me a dear call me on +17185020573 aṣọ òkè oríṣiríṣi aṣọ òkè lẹ́ ń wò yìí àǹkárá oríṣiríṣi already made aṣọ òkè lélẹ̀ òfì gbogbo àwọn kan tẹ́ ń wò lórí nìyí ó ní gèlè ó ní bí kí tó gbàgbé ẹ̀yin tẹ́ ẹ bèrè fún aṣọ Ìgbòho Òòṣà ẹ má bínú ó ti tán ni àwọn tí wọ́n bèrè fún aṣọ Ìgbòho Òòṣà ẹ má bínú ó ti tán ni bẹ̀tà ti kó mi ìwọlé ó ní tọ́túnẹ̀kì ni free size ni anywhere tẹ́ bá wà gbogbo ẹ̀ tẹ́ bèrè fún aṣọ Ìgbòho Òòṣà ó ti dé padà yìí tá a ṣe tẹ́lẹ̀ ó ti tán ni ẹjọ́ àmọ́ pé ẹni fẹ́ Ìgbòho ó ní different colors ló wà with different pictures of Ìgbòho Òòṣà fìlà wà fún Ìgbòho Òòṣà gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí fún aṣọ Ìgbòho gèlè ní o onígèlè gẹ́ńskẹ́lẹ́ ẹyẹ ẹ wò gèlè ní ẹ̀yin tẹ́ bẹ̀ fún aṣọ Ìgbòho ó ti dé padà o aṣọ Ìgbòho ti dé padà ó ti tán tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní adẹ̀tí kò mí wọlé bàtíkì wà ẹ má bínú tẹ́ bá ní di bàtíkì gidi ó ní tilẹ̀ wa tí ò ní bó garanti wà tẹ́ bá fọ́ tó bá bó ẹ wá gbowó yín padà garanti aṣọ ilẹ̀ wa tí ò ní bó bàtíkì ilẹ̀ wa ẹ jẹ́ gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ àwọn bàtíkì ní tí ò ní gbó tí starch ẹ kò pé starch pé aláṣọ gangan gígan wíwọ àwọn ọmọ yín ara àwọn fáànì Yorùbáwùyí la fi ń promote ara àwọn fáànì Yorùbáwùyí ló ń ṣe ara employ our youth ẹrí ìró ẹ ìró ni o ó ní gèlè Yorùbáwùyí I am trying all my best to employ the youth they should stop asking for 2,000 madam give me urgent 2 bail no more urgent 2 bail one of my fan ni mo promote tó ń ṣe eléyìí ẹ káàbọ̀ mo kí gbẹ̀yìn tẹ̀ ń kí mi no more madam abeg give me 2,000 naira give me 2 bail no more 2 bail ó ní no more 2 bail employ our youth o I am playing my part I am playing my role to employ them please to empower them I am playing my role to empower àwọn Yorùbá youth we are power ẹ má jẹ́ ìṣòyìnbó sọ mi ògbóyìnbó jàre mo play role mi láti empower àwọn youth ara àwọn youth ilẹ̀ Yorùbá àwọn ni wọ́n ń ṣe tested and trusted mo ti fọ́ mo ti wọ́ àwọn tó bá ti máa ń wọ̀ yẹn ara employ our youth eléyìí máa mẹ́yọ̀ kan bẹ̀ olójú kòkòrò ẹ bá mi yẹyọ kan kalẹ̀ eléyìí bá mi yẹyọ kan kalẹ̀ yọ sáìsì mi kalẹ̀ gèlè ní ẹtìrì big gèlè handmade ní kí ni mo sọ handmade no more ọmọ Yorùbá tata no more madam give me urgent 2K I am employing our youth if you are a youth don't ask me for urgent 2K mo ti ní ẹ lọ káàkiri máa ṣe fídíò you give me go and make video of nǹkan tá a ní ẹ gbogbo ní tẹ apply púpọ̀ la pè fíù ló dúró díẹ̀ la rí ẹ ní tẹ apply most of you ti sá lọ because ẹ mọ̀kọ́tọ́ ẹ fẹ́
and I am not here to trust anybody. So please, I am promoting our culture. Ìlú òyìnbó America la wà yìí. Ẹ má wọ jeans lọ àsàlátù. Ẹ yé wọ jeans lọ ṣọ́ọ̀ṣì. Ẹ fún wọn ní aṣọ wa òní. Ẹ wo tí mo wọ̀ yìí. Ẹ wo pẹ̀lú gèlè. Àwọn ọ̀dọ́ wa ni wọ́n ń ṣe. I'm chicken money mo ń ta o. Just call me on +1718502057 ẹ ṣeun jàre ẹ ṣe adán gbìyànjú ni +1718502057 tí n bá ti employ àwọn tí bá ti empower àwọn youth ẹ̀yin náà jẹ́ ká máa empower ẹ bá wa ra aṣọ wúyẹ aláṣọ dé o ẹ bá wa ra aṣọ òní àwọn ọmọ yín náà ṣe handmade ni kò ṣe China made no be Chinese made China kan ló ṣe léyìí àwọn ọmọ wa we are empowering our youth àwọn ọmọ wa ni àwọn kan ni wọ́n ṣe àwọn kan ni wọ́n tún ran Yorubawuyi aláwọn ọ̀dọ́ wa wọn ò ní béèrè fún wọn gen 2k mọ́sẹ̀ Yorubawuyi I will play my part ẹ̀yin náà play role yín ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ fún aṣọ ògbówó pẹ̀lú buga trouser aṣọ ògbówó ní ó ti tán tẹ́lẹ̀ ní ẹ má bínú àti kó mi ìdè ẹ̀yin èèyàn ẹ nífẹ̀ẹ́ gbòòrò bóyá máa ṣaṣọ Yorubawuyi bóyá máa ṣaṣọ Yorubawuyi náà ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ fún ṣòkòtò buga ẹ ti rí sàlẹ̀ ṣe rí buga ẹ ti rí bó ṣe rí ṣòkòtò buga nìyẹn tó máa ń tóbi nísàlẹ̀ ẹ má lè wọ̀ pẹ̀lú òní ṣòkòtò buga ẹ má lè wọ̀ pẹ̀lú aṣọ Ìgbòho fìlà náà wà mo ní àwọn àǹkárá tẹ bá wà nulé tẹ wà nínú ilé ọlọ́mọ àgbà yín síṣẹ́ ẹ̀yin ti dàgbà àwọn ọmọ wa Nàìjíríà là ń gbà síṣẹ́ tẹ bá wà nulé pẹ̀lú dáàdì ẹ jọ̀ọ́ ẹ̀yin obìnrin wa ẹ yé jẹ́ ká máa wọ jíǹsì nínú ilé let our husband see the Yoruba woman tí wọ́n fẹ́ ẹ jẹ́ kí àwọn ọkọ wa kí wọ́n rí obìnrin Yorùbá tí wọ́n fẹ́ because wọ́n fẹ́ wa gẹ́gẹ́ bí pé a jẹ́ ọmọ Yorùbá náà gbogbo àlà ń to kíní mọ́ra yes yíyẹ tí òsìkò tó ti tù wá yìí ṣèbí inú ilé ni mo wà yìí inú ilé ready to wear God bless you. If you are ready to work with me, call me on +1718502057 I am an interpreneur. Àbí kí ni wọ́n á ń pè interpreneur. Ẹ ò kẹ́ ni ògbóyìnbó àwọn mi dẹ̀ tún lọ. So please, let's empower our youth. Ẹ bá wa ra aṣọ, tẹ bá wà nulẹ̀, inú ilé ni mo wà yìí sìn. Tí dáàdì bá ń wò mí, ó máa rí the African woman in me. Ẹ jẹ́ kí ọkọ yín kó rí African woman. Ẹ ṣe o ẹ káàbọ̀ èmi náà kí yín o. Let our uncles, our daddy, our ọkọ ẹrú pọ̀ ńlẹ̀. Ẹ jẹ́ kí wọ́n rí African woman tí wọ́n fẹ́ lára wa. Ẹ jẹ́ a máa wọṣọ, ẹ jẹ́ ká máa wọ aṣọ wa díẹ̀díẹ̀. Káyé wọ gbogbo ẹ̀ náà aṣọ òyìnbó aṣọ owó kékeré dẹ̀ ni o. I am just trying láti empowerment o, empower our youth ṣẹ́ tiri. Kẹsàn-án tó mi mẹ́jọ a ní sáìsì yín. Gáhùn lélẹ́yìn. Kí ló dé? Mọ́mọ́ sọ̀rọ̀ wọnú fídíò mi o. Remove to that. Ẹ dákun ọmọ obìnrin máa sọ̀rọ̀ wọnú fídíò mi jábà kí lọ gba kí ló ń pẹ̀. Alábíkẹ́lẹ́ ìpìlẹ̀ báyìí. Ẹ má bìnrin dákun. Oh! Flash of knockout punches, a dance with destiny with bright lights of itself as a lucrative event for fight fans and the fighters themselves. Joshua and Wilder remains on opposing sides of the Atlantic Ocean. Joshua representing the United Kingdom and Wilder representing the United States. Joshua turned his name into a household recognized main event. If a Joshua selling out arenas like there's no tomorrow.
sọ̀rọ̀ ní fídíò mi náà lè fún mi ní copyright. Nígbà wà bá bí o, olùkọ́ ni kò yọ ná. Bá mi yọ olùkọ́ kúrò náà jáde. Kí ni wèrè báyìí? Kí ìdáwọ́ tó tọ́ mú sí tó bá mi yọ. Yọ kúrò náà fún mi. Ó fẹ́ kọjá. Ó yá kọjá. Irú wèrè wo lélẹ̀ bá torí Ọlọ́run. Ẹ má bínú torí Ọlọ́run. Kí ló tó wá bẹ̀rẹ̀ wèrè fún ara rẹ̀ tó wá tàn? Ta ló rẹ̀ ń ṣẹ́? Gbàjọ́. Kó gbẹ́jọ́ òṣì lọ. Ẹ má bínú torí Ọlọ́run. Wọ́n ló wá ọ̀rá pẹ̀lú gángan. Dákun kọjá. Ẹ má bínú torí Ọlọ́run ẹ̀yin èèyàn mi. Ẹ ní dààmú torí Ọlọ́run, please. Ẹ á empower àwọn youth wa. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ní dààmú. Yorubawuyi gèlè tí mo tó wà lórí mi ìfẹ́ ìdẹ̀ṣẹ̀ ń wọlé. Gbogbo ẹ̀ la ní. No more, madam, give me 2K. No more, madam, give me 2K. Ẹ jẹ́ ká employ àwọn, ẹ ká empower àwọn youth wa. Ó ní àdìrẹ handmade, ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó. Handmade àdìrẹ by our youth. Àwọn ọmọ wa, àwọn Yorubawuyi fan. Mo ń yọ wọ́n ni. We help each people's talent. Ẹ ó ní. Tẹ́ bá sọ tó mi lẹ́ẹ̀mẹ́jọ, size yín wà. Bẹ́ẹ̀ ó ní. Ready to wear. Àwọn àǹkárá ọrùn mi yìí wà. Gèlè tẹ́ wò lórí mi yìí, ó ní pèlé. Aláṣọ wà. Onígígan wà. Ẹ má bínú, mo ti bú kí lorúkọ ẹ̀ mi. Ọ̀pẹ onígígan wà, aláṣọ wà. Gbogbo ẹ̀ ló ní pèlé. Please, no more, madam, give me 2K. We are ready to empower you. Show us what you can do. Aṣọ òkú ìyá Ìgbòho ẹni sùúrù pẹ̀lẹ́pẹ̀lẹ́ nìyẹn. Ó ní batik lélẹ̀. I have fine batik. Tẹ́lẹ̀ rà. Ẹ jẹ́ kí àwọn ọkọ wa tá a fẹ́ nílùú òyìnbó kí wọ́n rí Yorùbá woman tí wọ́n fẹ́ láti lé. Ẹ ń lọ àsàlátù, ẹ ń wọ jíǹsì. Ẹ ń lọ síbi iṣẹ́ láti Monday di Sunday, jíǹsì lẹ máa wọ̀. Tó bá tún pẹ́ wà ń lé náà, ẹ tún kó sí jíǹsì. Kí ló dé? Ṣógun láyé ni. Let our husband see mi ò gbóyìnbó pressure ti wà. Let them see the òyìnbó. Ẹ jẹ́ kí wọ́n rí Yorùbá woman tí wọ́n fẹ́. Ready to wear ni mo ti rán kalẹ̀. Ready to wear. Each size oríṣiríṣi ló wà. Ó ní. Ẹ lè pa mí o. Ẹ má bínú. Àwọn tó bẹ̀rẹ̀ aṣọ ìyá Ìgbòho àbí aṣọ Ìgbòho. Ó ní ó ti dé padà. Ó tọ́ tẹ́lẹ̀ ni. Turtleneck ní fẹ́ẹ̀ tẹ́ wà ń lo òyìnbó. Àgbákò òtútù tó mú turtleneck ó ní. Ṣòkòtò bùgá, tẹ́ bá fẹ́ separate ó wà. Ṣòkòtò bùgá ni. If you want it with ṣòkòtò. Ṣòkòtò wa ó ní rọ́bà. Ó tún ní okùn. Ẹ ká àti tí mo fi ya fọ́tò ṣòkòtò bùgá wà. We have it in different colors. A dẹ̀ ní round neck náà tẹ́ bá fẹ́ turtleneck. Pink lélẹ̀ kò ń ṣe red. Àǹkárá tí mo wọ̀ yìí. Àwọn àǹkárá wa, àwọn ọ̀dọ́ wa. Madam abeg Yorubawuyi give me 2K, no more 2K. Mo ti ní ẹ̀yin ọ̀dọ́, àwọn bá tí mo ní láti fi empower yín, I will do it. Mo ti ní kí many of them lọ ṣe fídíò wa. Ẹ lọ sí àwọn tẹ́ bá ní ládùúgbò yín. Àwọn tó ń apply wọ́n fẹ́ tó 2,000. Àwọn tí wọ́n ṣiṣẹ́ ń sìn. Ẹ bá yẹ kí n sọ iye wọn fún yín. Because many of them believe they will come to me. Madam, mo fẹ́ lọ ṣe fídíò mi kan. Ẹ mú iye kan wá. I will not give you. I will place you on salary. If you are, I am ready to work with you. I will place you on salary. Then àwọn nǹkan mi tó wá máa ṣe. Àwọn máa sọ wá lọ ṣiṣẹ́ máa rí. Before I give you money. Tó bá ṣe àkọ́kọ́ wá tí ò bá dá náà, I will still give you that money. Tó mọ̀ pé òun kọ́ ni. Tó bá ṣe kejì, tó bá ṣe kẹta tó bá ti dá. Ta dẹ̀ correct ẹ tó ṣe mistake yẹn. Ìwọ ló mọ̀. Ó ní, no more madam, give me, ẹ wo gèlè. Gèlè ní, gèlè ńlá ló ní. Ẹ kàn sí ọmọdé ẹni sùúrù.
ẹ̀yin ọkùnrin àṣìtì yín ẹ dákun ẹrù jẹjẹ ẹrù wá ẹsẹ̀ dé ni ẹ ní dààmú ẹ ní ẹ dákun ẹ̀yin bàbá wa náà ẹ jẹ́ kí àwọn ọmọ mi kí wọ́n rí yín gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ẹ yé wa mi ní ẹ má hàn pa ẹ kì í ṣe gèlè mi dáadáa mi ní ẹ má hàn Panama o ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀yin àtìyàwó yín ẹ fẹ́ lọ jẹ dínà ni wọ́n pè yín ní pàtí ní l'Amẹ́ríkà ẹ yé dé face cap lọ sí pàtí l'Amẹ́ríkà ó máa ń tì mí lójú tí n bá ráwọ̀ èèyàn wa tó máa pè wọ́n pé ẹ wá sí pàtí o ẹ̀rẹ́ lòmíì ó lọ mọ́lúdì ó lọ bí ìyàwó ọmọ Yorùbá àwa dé face cap òní Yorubawuyi wà bíbí Fìlàní onífìlà yíyọ sẹ́ńskẹ́lẹ́ ẹ̀yẹ́ ẹ̀rọ sẹ́ńskẹ́lẹ́ Fìlàní a ní fìlà aláṣọ báyìí tó máa dúró báyìí ẹ ti rí mo ní ìtọ́ máa ṣe pẹ̀lẹ́ bútú lórí yín yẹn dà àwọn fìlà yìí tẹ́ bá fẹ́ ṣọkọ àtìyàwó onígèlè onípèlè ẹ̀yin ọkùnrin tẹ́ bá fẹ́ fìlà fúnra yín fìlà tí yín wà lọ́tọ̀ obìnrin tí ò lọ́kọ náà tó bá fẹ́ gèlè àti pèlè ó wà a máa deliver fún yín anywhere tẹ́ bá wà anywhere you are we deliver to you tẹ́ bá dẹ̀ fẹ́ márédè fìlà ní irú fìlà eléyìí sí ẹ má bínú àárín ọmọ ni ó fún àárín aṣọ lélẹ̀ aláàtí wọ ó ti wọ kọ́kọ́ ṣù báyìí o gbogbo ẹ̀ ló ní fìlà ló ní kíní o bẹ́ẹ̀ wọlé mi ò bóyá ìtìtì ẹ̀ bá wà ń tòsí mò ń wo ìtìtì ẹ̀ wà ń tòsí mi o kẹtìrì òfin onílé wà oníkọ́tì aṣọ náà wà ẹ má bínú dé polókùn yẹ kó ti máa yé yín jàre ó yẹ kó ti máa yé yín o ní àkàrà nì àwọn àkàrà tẹ̀ ń wò yìí owó kínkínní owó kí ló máa ń pè ná gbégù tàbí kí làwọn wa máa ń jẹ owó ṣinṣin ó ní mo tà á ẹ sì rí ready to wear ni mo ní gáùn náà mo ní ìtọ́jẹ tó ní gáírí ó dẹ̀ ní kí fi bùbẹ́ hàn ní kẹrí bùbẹ́ Àbẹ̀ní ọlọ́wọ́ ṣíbí ó la fi apá bùbẹ́ hàn Àbẹ̀ní ọlọ́wọ́ ṣíbí ó la ẹtìrí tẹ bá wà ńlẹ̀ wà ní kitchen ẹ wọ bùbá báyìí kí dáàdì lè fọwọ́ kó yín látẹ̀yìn tẹ bá wà ní kitchen ẹ wọ ọ̀rọ̀ àti bùbá ní ẹ wà l'Amẹ́ríkà ń ṣe wà ní kitchen ẹ ń dáná lọ́wọ́ tẹ bá wọ ọ̀rọ̀ àti bùbá dáàdì máa rí tó kù lára yín wọ́n lè fọwọ́ kó yín látẹ̀yìn dáàdì àfọwọ́ gba yín mú látẹ̀yìn wọ́n á kó nǹkan mọ́ra látẹ̀yìn ṣùgbọ́n ẹ wá wọ jíǹsì kí ni Yorubawuyi ti àìmí náà kí yín ẹ má wọ jíǹsì mọ́ ẹ má wọ jíǹsì lọ síbi iṣẹ́ tẹ bá wà nílé show your husband the Yorubaness in you show your husband the Yorubaness in you ẹ fi àwọn ọkọ wa the Yorubaness in us ó ní ẹ tẹ bá lọ́mú bíi tèmi a ní sáìsì yín èyí àrágbákugú sáìsì yín wà ẹ̀yin oníkékeré náà sáìsì yín wà we have our fìlà ní bórí bá ṣe tó ní fìlà ṣe máa ń tó òun ẹyẹ kiri ilé fún yín ẹ̀wẹ́ má bínú ẹrù yẹn pọ̀ aṣọ ìgboro ti dé padà ó ní àwọn olórí ńlá rèé 23 àní àfúwà ṣẹ́tìrí aṣọ lélẹ̀ aṣọ aláṣọ lélẹ̀ 23 àní àfú ẹ̀rí bí wọ́n ṣe rán ilé kọ́tìn lélẹ̀ àwọn fìlà àtijọ́ lélẹ̀ ẹ ti rí àwọn fìlà àtijọ́ tí àwọn màmá wa òfì tó ń lò látijọ́ nì tẹ bá fẹ́ tì sí irú gẹ̀lẹ́ ó ní irú eléyìí sì àwọn tì sí ni ṣe ti mọ ìran o ẹ pé yàtọ̀ ẹ ti mọ ẹ bó ṣe rán òun ṣe pé yàtọ̀ àwọn tì sí òun lélẹ̀ green chocolate yìí green ni ẹ̀ ni mo wé sórí ìmọ̀ bóyá òfin ẹ̀ wà ń tòsí gbogbo ẹ̀ ló fi ṣẹtún ẹtún wọlé ẹ̀yin obìnrin náà ẹ rà fún ọkọ yín ẹ má wọ ẹnu mi lásán ẹ̀yin obìnrin náà ẹ rà fún ọkọ yín
mo ń bọ̀ ẹ tún relé ẹ bọ́yẹ ṣe sálẹ̀ tiẹ̀ gbogbo ẹ̀ ló wà níbí gbogbo ẹ̀ bórí má ṣe tó ẹ ti pé òun yàtọ̀ ríran tiẹ̀ yàtọ̀ yìí tẹ́ bá fẹ́ ni bí ṣe ń ṣó ẹ̀ fún yìí ẹ screenshot tiẹ̀ àbí kẹ́ pè mí lórí +1718502057 ẹ bi mí pé Yorubawuyi show mi send ẹ sí mi màá send ẹ sí lóríṣiríṣi. No more, madam, give me 2K. Show me what you can do. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, show me what you can do. Let us empower each other. Show me what you can do. No more, madam. Mo fẹ́ ṣe kíní kan, mo fẹ́ yàgbẹ́, mo fẹ́ tọ̀. Go and show me what you can do. I am here to empower you in my own little way. Ìyàwó Tinubu sọ pé, congratulations Fúnkẹ́ Akíndélé, mo máa ṣe show fún ẹ lọ́la. Máa ṣe show fún Fúnkẹ́ Akíndélé. Tinubu náà ti kíkú oríire, máa ṣe show fún Fúnkẹ́ Akíndélé lọ́la. Wọ́n ní oh thank you, ó ṣe mo dúpẹ́ ó ṣọkọ mi. Ó ní mo ní scarf. Ṣé ti rí scarf ní jọ́dọ̀ bá wọ aṣọ ẹ ká máa múra àwọn múra alẹ́ Yorùbá yẹn ẹ jẹ́ ká máa mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Má gèlè onígèlè yí o kẹ́ńpẹ́ ẹ̀yẹ́ wo òní gèlè mi ní gèlè gẹ́ngẹ́ gèlè rẹ̀ gèlè níbi fáànù ẹjọ́ scarf ní scarf a ní àwọn tí wọ́n ṣe stone sí lára you won't believe àwọn ọmọ wa dánlẹ̀ Yorùbá o handmade ara àwọn ọ̀dọ́ tí wọ́n follow Yorubawuyi handmade àwọn ọ̀dọ́ Yorùbá ni wọ́n ṣe scarf yìí o àwọn ọ̀dọ́ Yorùbá not imported from kíní kan o gbogbo stone tẹ́ wò lára yìí wọ́n tò sí lára ni àwọn ọ̀dọ́ Yorùbá ni wọ́n tò èmi ò lówó ọmọdọ̀ lèmi náà ń ṣe níbi bí but show us your talent show talent yẹ o Ọlọ́run ṣàánú fún mi ó ní ẹwà kára bóyá fine look at this ṣe lè lè fẹ́ ẹ wò dáadáa ó ní color yẹn ó tẹ wá ó wá fine bó ṣe rí gangan ni bó ṣe rí ni ó ní bùbá àtìró ni pẹ̀lú gèlè ó ní bùbá àtìró pẹ̀lú gèlè screenshot yìí tẹ́ bá fẹ́ batik ní bùbá àtìró pẹ̀lú gèlè fìlà ní ó ní gèlè ó ní pèlé tó bá lè yẹ pé ẹ fẹ́ fìlà nìkan náà wà fìlà ní òfin ní ṣẹ́tìrì àwọn ńlá òfin ńlá lélẹ̀ ó yàtọ̀ sí torí mi yìí o àwọn òfin ńlá lélẹ̀ òfin ẹ wò òfin ńlá ó ní eléyìí please let us empower our youth o ẹ bá wa ra aṣọ let us empower them kọ́yé lọ́ṣọ́lọ́ṣọ́ kọ́yé say madam give me 2K uncle give me 1K no more uncle give me 1K ó ní bàtíkì ní àwọn ọ̀dọ́ tí wọ́n follow Yorubawuyi I am here to empower my youth to support ilẹ̀ mi wọ́n ṣiṣẹ́ ẹ wo àwọn ọ̀dọ́ yìí try wọ́n ṣe iṣẹ́ bọ́dà yẹn ṣiṣẹ́ ó ní kódà àti gba iṣẹ́ àwọn tí wọ́n fẹ́ ṣe patí tí wọ́n fẹ́ fi àdìrẹ ṣe patí àti gba iṣẹ́ àwọn ọmọ mi àwọn náà máa ṣe àdìrẹ tó máa fi ṣe patí yẹn àwọn náà a ní tailor tó máa bá yín ran àti láwọn ọmọ tó jẹ́ tailor ẹ ṣé o tẹ́ bá love nǹkan tí mò ń ṣe bá mi kọ sí comment section if you love seeing me empower our youth if you know I am doing a good thing and you cherish what I am doing please put it in the comment section encourage me náà pẹ̀lú comment encourage me pẹ̀lú share encourage me pẹ̀lú kiti ni ma sọ pẹ̀lú love and like button pẹ̀lú thumb up if you love what I am doing àwọn ọ̀dọ́ wa wọ́n yẹ máa rún wọn mọ́lẹ̀ fún wọn ní 1000 mọ́ ó ní àwọn ọmọ wa ni wọ́n ṣe àwọn ní ó ní àwọn ọmọ wa náà ṣe if you love it God bless you àwọn ọmọ wa náà ṣe kọ́ yẹ rún wọn mọ́lẹ̀ torí 2K mọ́ ẹ yẹ rún wọn mọ́lẹ̀ torí 2K ó ní
àwọn àdìrẹ bàtíkì ní àtijọ́ gbogbo ẹ̀ ni wọ́n ṣe. Please don't call me for now. Bàtí òní bàtíkì ó ní wọ́n ṣe ìyá àwọn ọ̀dọ́ wa ni wọ́n ṣe. Please, I am trying to empower them. Òní empowerment ni o ṣe ti rí gbogbo lórí bùbá àti ìró. Empowerment ni o. Yìí tẹ́ bá fẹ́ screenshot ẹ send ẹ sí mi. Àwọn òfin ńláńlá ni òfin oríṣiríṣi la ní. Ọlọ́run ṣàánú fún mi. Àwọn kan tún ni àwọn aṣọ yẹn gan jojú ń gbèsè. Àǹkárá làwọn eléyìí o. Àwọn ọmọ wa ni wọ́n rán. Àǹkárá ni àwọn Yorubawuyi fans. Ìyé èwe mo ti gbọ́yè ìyé èwe. Àwọn ni wọ́n rán. Padà kò fò. Àwọn ni wọ́n rán. Àwọn bàtíkì yìí. Wàhálà tí ẹ pọ̀. Gbogbo àwọn bàtíkì tẹ́ ń wò yìí. Àwọn bàtíkì tẹ́ ń wò yìí. Àwọn ọmọ wa ni wọ́n ṣe. Àwọn youth tí wọ́n. If you love what I am doing, please thumb up for me. Àwọn youth wa, àwọn ni wọ́n ṣe. Ara àwọn youth wa kan náà ti dé. Àwọn náà try o. Àwọn náà try. Bọ̀dé Èjìrẹ́, àwọn náà wà lórí comment section nísìn. Àwọn náà try, ó náà ṣàwọn ṣẹ́kọ̀ọ́ fún ilẹ̀ Yorùbá. Wọ́n assist wa. Níbi ní ti pé ara àwọn ọmọ tí wọ́n tẹ̀lé Yorubawuyi. Àwọn ni wọ́n ṣe fìlà yìí. Empowerment ẹ ṣe. Àwọn ọmọ tí wọ́n tẹ̀lé Yorubawuyi, àwọn ni wọ́n ṣe Ìgbòho sí fìlà. Àwọn ni àwọn ọmọ wọ́n ṣe short sleeve. Àwọn ọmọ tí wọ́n tẹ̀lé Yorubawuyi fans ṣe ẹ ti rí wọn. Long sleeve rẹ̀ ó jẹ́ round neck. Wọ́n ṣe onítọ́tù neck náà. Wọ́n ṣe fìlà bùgá àjòkótó bùgá. Ṣàánú fún mi. Ẹrù pọ̀ ẹ̀wọ̀ orí pọ̀ lámù. Skáàfù. Ẹ bá mi káwọn skáàfù yẹn. Skáàfù oríṣiríṣi ni wọ́n ṣe wà láti. Fìlà tí mo fi hàn yín lẹ́ẹ̀kan, òfin tiẹ̀ lélẹ̀. Àǹkárá ni ẹ wò ó nísìn. Tẹ́ bá ní àsàlátù lọ. Ara oríṣiríṣi àwọn ọmọdé yìí dá o. Wọ́n dára. Ọ̀rọ̀ wọn sú mi, ẹ lè pa mí. Ẹ̀yin ọmọ Yorubawuyi wàhálà ẹ lè pa mí. Ẹ̀yin ọmọ Yorubawuyi. Ara oríṣiríṣi. Wọ́n tún sàǹkárá di nǹkan míì mọ́ mi lọ́wọ́. Wọ́n ti sàǹkárá di nǹkan míì mọ́ mi lọ́wọ́ o. Àǹkárá lẹ̀ ń wò tó ń tanná yìí o. Tọ́nátọ́ná wàrísì. Àǹkárá lẹ̀ ń wò yìí o. Tọ́nátọ́ná wàrísì. Àwọn ni wọ́n pa ayé àǹkárá yìí dà. Wọ́n pa kádàrá àǹkárá yìí dà. Àwọn ọmọ Yorubawuyi. Àwọn ni wọ́n pa kádàrá àǹkárá yìí dà. Ni wọ́n sọ di tọ́nátọ́ná wàrísì. Ẹ ti rí tọ́nátọ́ná wàrísì. Tọ́nátọ́ná wàrísì. Àǹkárá yìí kò gbé tọ́nátọ́ná wá o, kò gbá àwọn stone yìí wá. Àwọn ọmọ Yorubawuyi ni wọ́n wò pé no, àwọn gbọ́dọ̀ ṣe ọpọlọ tàwọn. Káwọn sọ ọpọlọ wọn kalẹ̀. Àwọn ni wọ́n ṣe stone yìí sí. Àti ìró ẹ̀ náà ni o, full stone, full. Ṣẹ́tìrí ìró ẹ̀ ní full stone. Ó ní àwọn ọmọ Yorùbá. Ẹ bá mi pàtẹ́wọ́ fáwọn ọmọ mi. Ẹ bá mi pàtẹ́wọ́ fáwọn ọ̀dọ́ tí wọ́n tẹ̀lé Yorubawuyi. Please clap for them. Ẹ bá mi pàtẹ́wọ́ ní comment section fún àwọn ọ̀dọ́ tí wọ́n tẹ̀lé Yorubawuyi. Àwọn ọmọ mi ni wọ́n ṣe. Àwọn ni full stone ìró àti bùbá. Full stone ni o, ìró àti bùbá. Ó dẹ̀ tún ní gèlè. Àwọn ọmọ Yorubawuyi ń dára o, wọ́n ń dára. Àwọn ọmọ Yorubawuyi. Ẹ ṣé o, ẹ tẹ́ bá mi pàtẹ́wọ́. Àwọn ọmọ Yorubawuyi ń dára o, àwọn oríṣiríṣi. Èwo náà tún wọ̀nyí. Ẹ lọ́ọ́ máa ṣáájú fún mi. Gẹ̀ǹgẹ̀ǹgẹ̀ǹ. Àwọn ọmọ Yorubawuyi ń try o. Ẹ wọ eléyìí tó tún wọn. Àwọn ọmọ yìí máa ṣe bẹ̀bẹ̀. Ibi kò mọ̀ fún wọn pé ká ṣe nǹkan táwọn. Àwọn ọmọ yìí dára ó ní. Half gown ni, half gown. Half gown. Tá bá wọ̀ láyé àtijọ́ ni ó ní half gown. Màmí á ní half gown. Àwọn half gown ni. A máa padà sí máa ṣe bá ṣe ń ṣe ó ní gèlè o.
half gown pẹ̀lú skirt ni o straight skirt ṣé mi ò ní mele ìṣá eléyìí ti wọ̀ mí lójú ẹgbà mi full lining not tún ṣe o full lining ẹ bá wa kí àwọn ọ̀dọ́ wa no more urgent 2k no more urgent 2k no more urgent 2k ó ní no more urgent 2k oríṣiríṣi bẹ́ẹ̀ ẹ wò tí bá ní kí máa tú ẹrù lọ ẹ pè mí lórí +171850205573 mo ti fast jù +171850205573 WhatsApp nìkan ni ìkan náà tún ní àmọ́ tán fòun wọn wọ́n ṣàwọn gbogbo ẹ̀ bá mú ni àmọ́ ọ̀rọ̀ àti bùbá yẹn màá fẹ́ mú tó 10 èmi Yorùbáwùyí má ṣà máa yọra ni bí ọmọ olóòní má máa yọra ni bí ẹni tó kájọ ẹ ti rí ẹni tó kájọ rí tó bá kájọ #1 ẹ ti rí má ṣà máa yọra ni bí ẹni tó kó àjọ #1 bẹ́ẹ̀ ni má ṣe máa yọra ó ní má máa yọra ni o kí náà fẹ́lẹ́ ìran àwọn ọ̀dọ́ wa o Yorùbáwùyí fans o we are empowerment àgbóyìnbó pressure ti wà empowerment àwọn ọmọ wa ni wọ́n ràn àwọn ọmọ wa ni wọ́n ràn lẹ́yìn yẹn òfì tí àwọn ọmọ wa hun àwọn ọmọ tó ti hun òfì àwọn òfì tó bá hun a máa jẹ́ kẹrin ẹ jọ̀ọ́ ẹ promote àṣà wa ẹ bá wa ra aṣọ ẹ wọ aṣọ wa nínú ilé fáwọn dádì tó bá wá di ẹ̀yin wà ní Florida ẹ pé yóò ní ṣe yóò ní lótútù àgbákò tá wà ní New York ẹ̀yin tẹ́ wà ní Florida ẹ lọ sí ẹlòmíì lọ sí African market ẹ bá pàdé ní African market wọ́n tún wọ jeans nínú òtútù nínú ooru during summer àwa tá wà ní New York tá wà ní kí lórúkọ ẹ̀ lásìkò summer ẹ jẹ́ ká múra báyìí bẹ́ẹ̀ tí nínú ilé lásìkò òtútù gan ẹ jẹ́ kí àwọn ọkọ Ọlọ́run ọba ẹ jẹ́ kí àwọn ọkọ wa kí wọ́n máa rí wa báyìí pé ó ní àbẹ̀ní ọlọ́wọ́ ṣíbí la fi rán apàbùbá yẹn ti gùn jù apàbùbá irọ́ o àbẹ̀ní ọlọ́wọ́ ṣíbí òun la fi rán inú kó dúró ń bí fún yín àbí kó dúró ń bí àbẹ̀ní ọlọ́wọ́ ṣíbí ni we have different sizes ẹ̀yin tẹ́ bá lọ́mú ẹ sọ fún wa máa fún yín ní size ọlọ́mú ẹ̀yin tẹ́ dẹ̀ yẹ pé kékeré náà ní tọ̀dọ̀ yín ẹnì kò sórí ibú ni gbogbo wa àá fún yín size yín wà gbọ́dọ̀ tẹ́ ń wò ló ní size nǹkan tún lè lè àwọn ọmọ Yorùbáwùyí ti ṣe bẹ́ẹ̀bẹ́ o àwọn ọmọ Yorùbáwùyí ti ṣe bẹ́ẹ̀bẹ́ kí wọ́n ṣe ó lè ok ìwé àgbà ilé náà kí wọ́n tún yà sí ilé àwọn ọmọ Yorùbáwùyí ṣe bẹ́ẹ̀bẹ́ o ní wọ́n stone ẹ̀ ní ẹ ti rí stone tọ́nàtọ́nà wà rí sí ẹ tọ́nà sí dádì lójú nulé ẹ tọ́nà sí dádì ẹ wà nínú ilé kẹ tọ́nà sí dádì lójú ẹ tọ́nàtọ́nà wà rí sí ní irọ́ wọ́n tún ṣèkọ́ tó pé wọ́n ya bí kíní gúúsì yẹn wọ́n yà sí mi ìmọ̀bi tó wọ ẹrù pọ̀ ńlẹ̀ just call me ó ní ẹ pè mí tẹ bá pè mí màá mú àwọn kan náà ti ra ilé nísìnyí ẹ rí àwọn kan náà ti ra ilé ọmọge Wuyì ẹ ti rí a máa ṣìpù ẹ ara ìtàwọn èèyàn ti ra ni. ẹ ṣe wọlé ẹ káàbọ̀ à ń taṣọ ni àwọn ọ̀dọ́ wa là ń empower tí wọ́n ń ṣe aṣọ ẹ lọ wo láti ìbẹ̀rẹ̀ bá ṣe wọlé ẹ káàbọ̀ ẹ lọ wo àwọn òfì táwọn ọ̀dọ́ wa ń hun gbogbo ẹ̀ ní máa sì gbé wá fún yín àwọn òfì tí àwọn ọ̀dọ́ hun tí wọ́n hun Yorùbáwùyí I am doing my best I am trying my best ẹ̀yin náà try best yín ẹ bá wa rajà ẹ gẹ́gẹ́lẹ̀ sí ẹ kàn jí ní àárọ̀ ọjọ́ kan báyìí kí dáàdì kan ti ẹ̀rí pé ẹjọ́ aláì Yorùbáwùyí má fi gèlè fọ́ yín lórí no be play ọkọ mi no be play o àwa òṣèré ń bíbí yìí o Yorùbáwùyí àṣèré ń bíbí ẹ kàn jí lọ́kàn kí dáàdì kan ti ẹ̀ bá yín pàdé kí dáàdì bá yín pàdé ní dáínì kẹ́kọ̀ọ́ wọ̀rọ̀ àti bùbá kẹ́ máa yí sí dáàdì lọ́rùn ẹ̀yin èèyàn mi ẹ̀ ní sórí burúkú ẹ screenshot yìí tẹ́ bá fẹ́ lónìí àwọn kan tún ní yìí tẹ́ bá fẹ́ screenshot ẹ̀ send ẹ̀ sí mi olómi búlù wà olómi orange olómi red wà empowerment ẹ bá wa empower let's empower the youth o let's support them
If you love what I am doing, about our thumb up, about our color and life, about our share of life, about our cosmic comment section, empower me no. About me share video. Encouragement. I say, I'm not going to go first. Encouragement, yo. What have I white? Pure white. Pure white. Only. Ìpẹ̀lẹ́ àti gèlè. White. Ó wà. Kọ́lọ̀ tó máa ń skẹ́ẹ̀sì nìyẹn ó wà. Ìpẹ̀lẹ́ àti gèlè wà. Fìlà ìdọ́dẹ̀ tí wọ́n tún ní fìlà. Ẹ wo. Èyí tí mo wẹ̀ ẹ́. Èyí tí mo wẹ̀ tí mo wà ní. Ó ní. Kò wá ní party ṣe ọmọ Yorùbá. No! Kí wọ́n ní party ṣe ládùúgbò yín. Kí wọ́n ní party ṣe ní àdúgbò yín. Kí wọ́n múra báyìí. Kí múra báyìí kí n jókòó. Gbogbo tí mo wọ̀ yìí látòkè délẹ̀ mi ẹ má yẹ kí n sọ fún yín bóyá ṣìpù tó. Kí n lọ party kí wọ́n jókòó báyìí ní Amẹ́ríkà tó ní party ṣe kó wọ́n invite mi kíkọ̀ wá kí n jókòó báyìí. Kí wọ́n wá kó wá wọ ṣòkòtò àbí kíní kan kó kàn lọ dì mọ́ra kódà kó wọ gúṣìgúṣì àbí kí náà máa ń wọ̀ kó wá tó $1,000. Party àwọn ará Igbo ló ti lè wúlò. Má wulẹ̀ dànù tí ẹ ó ṣubú la jẹ́ ni. Ẹ jọ̀ọ́ comment section. Tí n bá mú ẹ bá ìwọ party yín. Ẹ ní fẹ́ wò pé sheep cloth ni mo wọ̀ o. Pẹ̀lú ẹni tó wọ damask wá. Ká máa kọ́ fún lóúnjẹ. Hey, please, kíní kan Àlàbí. Stop putting that comment in my page. Please, you need 1,700 for your daughter every day. Every day, we might need owó fún daughter. Kíní kan Olúdoyin Àlàbí. If you don't want me to block you on this page, don't put that your pala so the page me more. You need 1,700 for your daughter. Don't put that your pala Olúdoyin Àlàbí. Go don't put that your that's on the page me more if you don't want me to block you. Ojoojúmọ́ ló máa ní di 1,700 fún ọmọ ẹ. Má fẹ́ nu ẹ pé nǹkan tí kò dáa ń tó sọ lẹ́nìí. Ó máa ń dúró dè lọ́jọ́ iwájú. Kí wọ́n wọ party ti yín báyìí. Ní fẹ́ mọ iye tí kíní yìí cost. Àtòkè àti ilẹ̀ mi ẹ̀ mọ iye tó jẹ́ o. Ṣí kíní mọ̀ ní. Àtànkárá tí mo wọ̀ àti gèlè àti pèlé. Pẹ̀lú ẹni tó wọ jíǹsì àbí tó wọ kíní kan kango $2,000. Ta lè máa kọ́ fún lóúnjẹ. Kódà tí bá lọ sí party àwọn China tí bá wọlé báyìí. Wọ́n á mọ̀ pé cash madam dé. Kí n lọ party àwọn any party tí máa yọ sí báyìí. Wọ́n á kọ́kọ́ respect mi. Aṣọ wa ló ní respect jù. Kí lórúkọ gèlè mi? Kẹ́lẹ́nu ṣọ́nu lórúkọ gèlè mi. Ọmọge Wuyi ni. Èmi máa kọ́ jẹun. Ẹ̀pọ̀n wálé, ẹ̀pọ̀n aṣọ wálé, ẹ̀pọ̀n àṣà wálé. Ẹ̀pọ̀n àṣà wálé. If you invite me to your party. Salama bedi dressing wala yeda. See, ẹ̀pọ̀n àṣà wálé o. Ẹlòmíì ṣe ẹlòmíì gba America, ẹlòmíì gbé London, ó ń gbé anywhere tẹ́ bá ń gbé ní ìlú òyìnbó. Ẹlòmíì ò ní bí ṣe wà yìí. Lẹ́yìn show yìí, máa ní kó yà mí photo. Máa fi ṣe portrait sínú ilé mi. Living room mi máa gbé síbẹ̀. Many of you tẹ́ wà Nigeria ní kó máa wọ yàrá yín nísìn. Birthday shoot yín. Kàkí lẹ fi ṣe. Kàkí tẹ́ wọ́n lọ sí ibi iṣẹ́ láti Monday to Sunday. Ẹ fẹ́ ṣe birthday shoot náà lẹ fi ṣe òní. Ẹ kàn sí ọmọge Wuyi. Kí ya photo báyìí sì kí gbé sínú sí living room mi. Tó bá kọ́ wọlé, tó bá kọ́ rí ní living room, wá kọ́ pé màmá àlàyé ni woman. Look at me, check me out. Just check me out. Check me out. Bí ṣe jókòó yìí. Kó wá wọ living room mi, kó bá mi báyìí, kó bá portrait mi, tàbí picture mi lára ògiri. Ẹ ṣe picture. Anu yín ò ṣe mí, ẹlòmí ò lè ná 1,000 naira sáré. Ṣùgbọ́n ó lè send owó sílé mi, ní máa fà tó wà lé lówó, mi náà máa fún ọ lówó. Ṣùgbọ́n ẹ ya photo. Báyìí, ẹ gbé sí pálọ̀. Ìjọ́ tẹ́ ìyàtọ̀ kan yín bá ní issue. Tó bá lọ tó bá ń bọ̀ akọ̀ àwọn photo pa, ìyàwó mi fine o. Má yẹ kí n lose ọmọ ẹlẹ̀ yìí o. Photo yẹn ni ọkọ yín máa wò. Ẹ ya photo ẹ gbé sí pálọ̀.
tiwantiwa ẹ jẹ́ àgbé lárugẹ ẹ ya photo ẹ gbé sí pálọ̀ tẹ́lẹ̀ ní tẹ́nu ẹ ya photo ẹ gbé sínú bedroom yín ẹ ya photo ọmọge Wuyi ẹ ya photo ọmọge Wuyi photo tí yín ni o ṣùgbọ́n ẹ kàn sí ọmọge Wuyi ẹnìkan ní Yorubawuyi ọ̀rọ̀ ló sọ ẹ ya photo ẹ gbé sí living room yín ẹ gbé sí pálọ̀ yín ẹ gbé sínú yàrá yín ẹ jẹ́ káwọn tó bá wọlé kí ọ̀rẹ́ tó jẹ́ òyìnbó tó bá wọlé tó bá rí bí ṣe múra yìí tó bá rí fọ́tò yẹn Ọlọ́run á mọ̀ pé Yorùbá èèyàn ni wá èmi ò ní rí jù báyìí lọ o ẹ kàn sí mi lórí +17 scarf oríṣiríṣi wà o Ọlọ́run wàlá àwọn ọmọ yìí try o wọ́n try gan scarf oríṣiríṣi ni wọ́n ṣe different scarf ni wọ́n ṣe ó ní ó ṣàní aṣọ òṣàní turtleneck ó náà wà lè ṣó gbogbo ẹ mo lọ bí iṣẹ́ lálẹ́ yìí mo lọ bí iṣẹ́ lálẹ́ mi lè wá para mi o ó ní ọmọge Wuyi ní ọmọge Wuyi ó ní ẹ wo eléyìí náà sì kẹwọ ẹ wo Ọlọ́run aṣáájú wa scarf oríṣiríṣi la ní o ara àwọn scarf wa náà nù oríṣiríṣi tẹlẹwé jáde gbẹ ló wà ẹ ṣe Yorubawuyi lórúkọ mi Yorubawuyi ni mò ń jẹ fẹ́ sókè oyè ẹ̀sùn kiri yín ìbá fẹ́ sókè lórí ẹ̀sùn kiri yín. If you are seeing me for the first time, I am the one and only Akalolo of Yoruba land. Adawon le Yoruba mo jomo lo yo lóyè ni mi o tí ó pé méjì Àbẹ̀ní ọmọ ò ṣe pààrọ̀ bí wọ́n máa pààrọ̀ Àbẹ̀ní adéwájú ìjọba. If you have not subscribed to my YouTube channel, you better do. No more 2K o, no more 2K. God bless you, know do. No more 2K o, no more 2K. If anybody needs 2K more. Ẹ̀rí yẹn sọ kíní kan ọlá kíní kan ojoojúmọ́ lọ́mọ máa ń sì kí ọmọ ìwọ ọmọbìnrin ṣáà ṣọ́ rẹ kó yẹ forí ọmọ ẹgbàá tí ò dáa. No more urgent 2K. If you know how to record, mi ìran ẹ lọ síbi kankan kí ló ládùúgbò ẹ kí ló wà nílùú yín Òkè Ìbàdàn àti ìkẹdì ló bá wa ṣe kí ní Òkè Ìbàdàn wọ́n ti lọ ṣu wọ́n ti lọ Abẹ́òkúta kódà wọ́n ti lọ Kútọ̀ wọ́n ti lọ Badagry mo ń post ẹ díẹ̀ má tún máa post ẹ English yìí náà ni ebo ni Yorubawuyi mo ti gbọ́ òyìnbó jù ebo pọ̀ mo gbọ́ burúkú òyìnbó Yorubawuyi wàláì English yìí ni mo lè sọ nonsense English onígèlè yìí ọsànkọlọ ẹyẹ wo. Please let us empower our youth. Mi ò ní kẹ́ mówó wá ẹ patronize wa ẹ dákun ẹ patronize wa ní ẹ mówó wá ṣùgbọ́n ẹ patronize wa o. Happy New Year mi náà kí yín Happy New Year patronize wa o ẹ dákun ẹ patronize wa nígbà tí fowó gbé wá láti ilẹ̀ Nàìjíríà àti bá yín ṣe wá ẹ pa ready to wear ni o ẹ dákun ẹ patronize mi o mo kájọ ni o àjọ number 1 ni mo kó o mo kájọ fi bẹ̀rẹ̀ owó ni o ẹ patronize number 1 àjọ ni mo kó number 1 àjọ ni mo kó o ẹ patronize wa o ẹ bá wa support our youth wa please support our youth please they are making this by themselves àwọn ni wọ́n ṣe fún ara wọn wọ́n gbìyànjú wọ́n ran àwọn ni wọ́n tẹ̀ àwọn ni wọ́n di òfì ni wọ́n di aṣọ òkè ni wọ́n di batik oríṣiríṣi please let us help them especially our handmade ni it's not kò kí ṣe China made handmade ni àwọn ọwọ́ ni wọ́n fi ṣe àgàgàtà nílùú òyìnbó ẹ bá wa ẹjọ́ tó rí Ọlọ́run ẹ ṣàánú wa ẹ bá wa support our youth please let us support this youth let us help them let us kọ́ yé máa lọ ṣe olóṣòmọ́ kọ́ yé máa lọ ṣe kínní wọ́n tán bá mọ̀ ṣe tá bá ti post fídíò wọn a máa post fídíò àwọn tí wọ́n lọ sí bí wọ́n ṣe ń ṣe ìkòkò mo máa post ẹ̀ láàárọ̀ lágbára okay ó ti dé ní mo máa post ẹ̀ lẹ́ni lágbára Ọlọ́run bí wọ́n ṣe ń ṣe ìkòkò bí wọ́n ṣe ń ṣe òfì àwọn ọ̀dọ́ our youth are trying àmì àwọn youth wa wọ́n try àwọn ìjọba ní o fẹ́ gbé wọn lọ́wọ́ sókè àwa náà dẹ̀ ní ṣùgbọ́n ìmọ̀ tá bá lè ṣe láti fi assist please let us do àwọn kan tó síbi oníkòkò
a máa post bọ́n yẹn ń ṣe ìkòkò bí wọ́n ṣe ń ṣe aṣọ òkè wọ́n ti lọ síbẹ̀ a máa post bọ́n yẹn ń ṣàdìrẹ many things àti dọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ àwọn ọlọ́mọ owú àti dọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ a máa post yẹn náà a máa gbé àṣà wa lárugẹ èmi náà máa ṣe wọn bá tí mo lè ṣe bàbá kí ló kọ bàbá wa yìí bàbá tó kù bàbá ọlọ́fà iná ọlọ́fà àná bá mi ṣàdúrà fún bàbá yẹn àwọn bàbá àlùbáríkà nìyẹn bàbá àlùbáríkà bàbá ọlọ́fà àná bàbá àlùbáríkà ni àwọn bàbá gidi àwọn bàbá tó pé wọ́n gbọ́ Yorùbá tí wọ́n ṣe ara sílẹ̀ Yorùbá tí wọ́n mọ ìjìnlẹ̀ Yorùbá àwọn bàbá àlùbáríkà nìyẹn bàbá ní àyágbé láyé àyáyé gbé ni bá mọ̀ ṣe ikú ló máa gbẹ̀yìn gbogbo wa bàbá ti kú sìn. If you are interested, call me on +171850205573. WhatsApp nìkan +171850205573. Don't message me, call me. I say call me. Many people are giving me message on my DM. I will not open it. DM mi ó ti kú débi pé èmi gan ìwú máa ń bà mí àti lọ síbẹ̀. So if you download the tap send. Tap send. TAP SEND tap send ẹ lọ bá wa download ẹ then mo ní ilẹ̀ oko kan tí mo fẹ́ tà ẹni bá fẹ́ ó pọ̀ díẹ̀ ilẹ̀ yẹn pọ̀ èmi kọ́ ni mo ní o 35M náà fẹ́ tà 35 mila 35 meter ni wọ́n fẹ́ tà 35 meter ẹni tó wá ní interest náà ẹ pè mí lórí +171850205573. You will come with your lawyer ẹ máa wá pẹ̀lú lawyer yín wọ́n máa bá yín wo everything àti ìwé o àti Yorubawuyi Ọlọ́run ń ṣàánú wa 35 meter la fẹ́ ta lẹ̀ náà. Call if you want it, call me behind the camera. 35 kíní kan buyer kí ló máa ń pè ṣé responsible buyer àbí interesting èmi ò gbọ́yìnbó ṣá báyà bá ti ṣe tán ni kí wọ́n ti stop pẹ̀lú ẹjọ́ tí wà ní láàrin máa lọ síbi iṣẹ́ o mo ń lọ bí iṣẹ́ o kí wọ́n ti stop pẹ̀lú ẹjọ́ tí wà ní láàrin o 35 meter la fẹ́ tà 35 meter mila ó ní ilẹ̀ náà ẹ máa gbé polówó fún Yorubawuyi àwọn àtà àwọn àrà àti polówó ti pé àwọn ẹ̀dẹ̀ ń bá wa ra ìjà please if you are ready customer nìkan ni mo fẹ́ o ẹ bá wa patronize wa o ẹ patronize ẹjọ yẹ kí n máa lọ ẹ ní sórí burúkú ìjọba wa rajà ẹ bá wa ẹ má yẹ káwọn ọmọ àwọn ọ̀dọ́ wa kó máa lọ jí ẹ fún wa 2,000 kó máa bá wọn sùn torí 2,000 ẹ̀yin ìjọba ọ̀rọ̀ yìí ti sú mi ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ̀yin àgbàgbà wa ọ̀rọ̀ yìí Ọlọ́run wa ṣàánú wa pẹ̀lú ẹ lè pa wá ọ̀rọ̀ yìí ti sú ẹ ṣáà patronize wa ẹ káwọn tálíkà ká máa ràn wá lọ́wọ́ ẹ fi wọlé ọ̀rọ̀ wọn ti sú Ọlọ́run àwọn ìjọba Nàìjíríà ọ̀rọ̀ wọn báyìí ó ti sú èmi ó ti sú Ọlọ́run ọba ẹ jẹ́ káwa tálíkà ká máa ràn wá lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ wọn jẹ́ kí n máa lọ gèlè àwọn skáàfù yẹn ṣòkòtò bùgáwà ọgbẹ́ máa fi ya fọ́tò máa wọ̀ máa fi ya fọ́tò ẹ dákun ó ní ẹ wo ṣòkòtò bó ṣe rí ṣòkòtò bùgá ẹ rí bóyá délẹ̀ ẹ rí ṣòkòtò ó lókùn kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sanra tó okùn wà free size ni ó dẹ̀ tún ní rọ́bà mo nífẹ̀ẹ́ yín. Say it in English. Àgbà mi o. Wọ́n ní tí mo sọ kí sọ ní English. English. It is say it in. It is me. Ọ̀dọ́. Me. Empower. It is gbogbo ọ̀dọ́. Our youth. It is me empower youth. Our tradition, asole wa, our gele, our àṣà àti ṣe ní ìlú òyìnbó. It is ẹ máa wọ ìró àti bùbá fún àwọn ọkọ yín kí wọ́n lè máa rí pé ọlọ́mọge ni yín ẹ̀kẹ́ lè wá kó nǹkan gbogbo bọ̀kẹ̀lọ̀ bọ́ nǹkan kẹ́ wá kó síta. It is kẹ́ máa wọ̀. It is aṣọ òkè àwọn youth wa ni wọ́n ń ṣe. Ẹ fẹ́ design English ni mo wá sí bí wọ́n design English
Isi say, the party party. Emma wash you know where Shokoto. Monday to Sunday. Inule, ide husband àti ọkọ àti ìyàwó. It is say if you are inule pẹ̀lú ọkọ ẹ. It is say kẹwé gèlè. Ẹ wọ so báyìí, ẹ wà ní the kitchen. You are where it is say you wear and you and buba. You stand for kitchen. You dey dana. It is say okwe. You go see Yoruba-ness in you. Okwe. If you buy Shokoto and you go work clothes. Only. It is say we get everything. Isi Yoruba da púpọ̀ ẹ ṣe jàre. Isi Ankara. Isi say àwọn ọ̀dọ́ ni wọ́n ṣe. Please. Please, what I am trying to say is we are trying to empower our youth. Many of our youth are asking for 2,000 naira. They ask for 2,000 naira where they sleep with them. We don't want that again. I want to stop our youth, especially the ladies, from asking for 2,000 naira. From begging from 1,000 naira. Going from one page to another page. Begging for money. Okay, we have it here. So this is why I am empowering. This is why I'm empowering the youth to do something. To showcase their talents. All these are made by our youth. Our youth in Yoruba land. Just to showcase our dressing, our tradition, our culture. It is a ready-made Ankara for you. Ready-made Ofi. And this gele and the Ipele. Everything is already made, so we will send it to you. We have some scarf here designed by our youth. Yes, they made all this. We want both our youth off the streets. They should stop roaming the streets. I have sent many of them. If they want to do something for me, if you want me to employ you, call me on +1718 5020573. Please, let us do this together. Let us showcase our aṣọ. Let us showcase our aṣọ òkè to the world. Let them see the Yoruba-ness in you. We are more Yoruba-ness than Nigerian-ness. Our Yoruba-ness, we are not Baba Obasanjo. Baba Obasanjo said, I'm sure Tinubu, one of our elders said, if Nigerian-ness is more than is Yoruba-ness, please let us show the world that our Yoruba-ness is more profitable and more adorable than our Nigerian-ness. If I come to your party like this, you don't need to introduce me to anybody. Before they will know I am a Yoruba woman. We are rich in culture and heritage. We are the best. I can say this again and again, anywhere, anytime. That Yoruba people, we are the best in the world. In the world, I say it categorically. Authoritatively, we are the best people in the world. Despite just moving Jawanle Yoruba, nowhere, no party, tamalo, no matter how you dress, to buy 1 million naira. When I just enter the party like this, everybody, all eyes will be on me. All eyes on me. If I enter the party, all eyes on me. All eyes will be on me. Am I lying? No, I am not lying. Please, let's showcase what we have. We have some Ankara design stoned by our youth. Just call me on +1718 5020573. Show us your talent. What can you do? You are in Nigeria. Even the government is now, even Madam Remi Tinubu said the wealthy Nigerians should help the poor. I am not wealthy. You all know.
Ani aṣọ òkè. Yes, we have the adire. We have batik, different batik. Oh, and bibi oni. E wo bó ṣe ń dán. Mo fẹ́ lè má do ojúmọ́ yàtọ̀ so gbogbo ń dán ni oni. Ṣé ẹ ti bó ṣe ń dán. And oni. Ẹ ti mo ye excuse there. Pé má mọ original batik ni. Oni. Ṣé gbé be yẹn oro. Kò ní rọ̀. Handmade ni. Ọlọ́pẹ́ tó tí mo ní ko tó ṣe yìí. Ó ti ń ṣe aṣọ fún mi. Gbogbo batik tí mo ń wọ̀ yẹn handmade ni. Àwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ni wọ́n ṣe. It is handmade by them. Handmade by the adults in Yorubawuyi's platform. When I see you, Timothy talent Tony. Go ahead. Let's do something together. Something positive. Mi ò gbọ́ yìnbọn pressure ti wà. You know gba aṣọ òkè. We have aṣọ òkè. A ní àwọn onídídán. Mi ẹ baba mi translate in English. I know hear no English. Me no English. I mean it's a aṣọ òkè. It's a onídídán. It's a oníkọ́sìn gbogbo ẹ̀ ni mo ní mi ò gbọ́ English is not my father's language. English is not my father's language. Mi ò gbọ́ Ìgbò. Ó ní cotton lele. Ele. Ó yàtọ̀ sí tí mo wé yìí o. Ó yàtọ̀. Gbogbo ẹ̀ ni mo ní. Mo ní aṣọ kẹ́yà àtijọ́ tó nípọn bí fúrẹ́rín ó wà níbí. Ra fún àwọn màmá wa tó wà ń lo and fìlà tó match it. We have fìlà different sizes. Orí yín ò bá tóbi. Orí yín ò bá kéré. We have combination. Gbogbo ẹ̀ ló wà. Our youth are trying o. Please empower them o. Ẹ wo. Address ni pọ̀jù lẹ́tà lọ. Eléyìí. This aṣọ òkè. Eléyìí tẹ́ ń wò yìí. Ó ní táwọn màmá wa ayé àtijọ́ gangan lélẹ̀. Táwọn màmá wa ayé àtijọ́ ẹ wò. Ìpèlé ẹ̀ lásán ó ní yìí o. Ìpèlé ẹ̀ tó ró. Our youth ni wọ́n ṣe, àwọn ni wọ́n tẹ̀. Ṣé rí ìpèlé ẹ̀? Ìpèlé ni. Àwọn màmí wọ́n lè ro lọ party. Wọ́n máa ro sórí aṣọ wọn. Báwo ya wa ṣe máa múra ńgbà yẹn. Excuse me. Wọ́n máa ro pèlé yẹn. And this is gèlè ere. Made. Àwọn ọmọ wa ni wọ́n ṣe. I will send it to you anywhere you are. I love you so much. Remain blessed. Yorubawuyi ló kọ mi. Yorubawuyi ni mo ń jẹ́ òjò wa ni mi ọmọ agolu owó ọmọ adele teji. Òjò ni mi ọmọ sao. Ẹni tẹ́ni tó máa makanaki tó máa ń kọrin yẹn. Ẹ pọ̀ náà tí wọ́n ras bá ń sìn. Yorùbá ń gbáyé lọ. Yorùbá ń gbáyé lọ àwọn èèyàn ò tí mọ̀. Something is happening. Gọ́kàn ti ń ṣẹlẹ̀ báyìí tó pé ẹnì kankan ò tí mọ̀. But I believe pé prediction tó ní Yorùbá máa padà rule world yẹn. I believe pé prediction ló fẹ́ ṣẹlẹ̀. Erisin, tẹ́ni makanaki tó máa wọ kíní. Kí ló kọ tẹ́ni. I should remove the gele and use the filler. I am not a man. Why will I use filler? I have modified filler on. I have shown you. Why will I use filler? Tẹ́ni makanaki tó máa wọ aṣọ ńlá yẹn. Kí ló kọ àbí tẹ́ni makanaki náà kọ ló kọ tẹ́ni makanaki náà makastobon. Tẹ́ni makastobon. Ó ní náà tí wọ̀rọ̀ àti bùbá ń sìn. Ṣé pé ìgbà tí tẹ́ni bá ti bẹ̀rẹ̀ sí ní wọ̀rọ̀ àti bùbá kí ló mú ẹ̀yin tẹ́ni makanaki tó mú ọ̀rọ̀ kí ló mẹ́rin tẹ́lẹ̀ wọ̀rọ̀ òní fìlà and if you want fìlà different sizes different color gbogbo ẹ̀ la ní tẹ́ni makanaki náà ti ń wọ ó ti ń wọ ìró àti bùbá ó ti ń ya gèlè ẹ jẹ́ kọrin fún mi onígèlè yìí ó skẹ́skẹ́lẹ́ ẹ̀yẹ́wò see you ẹ jọ̀ọ́ this woman you can too much thank you God bless you not too much mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀tẹ́ nífẹ̀ẹ́ mi Ọlọ́run á nífẹ̀ẹ́ tẹ̀yin náà ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ kí n máa lọ I just love my fans I love you Ọlọ́run dẹ̀ mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín Ọlọ́run mọ̀ pé mo nífẹ̀ẹ́ yín ó ní àwọn ọmọ wa náà ṣe made by our youth handmade by our youth I am trying to empower the youth ẹ̀yin náà ẹ rajà tẹ́ ẹ bá rajà dákun ẹ ní seribu lẹ́ẹ̀ bá rajà bí mo bá rí owó ìmọ̀ mo empower àwọn youth náà ni ẹ ní sàgbákọ̀ dákun mo bá wa rajà
ní seri ibu ní meri ibu jọ ẹnu ẹni wáyọ̀ fún yóò ní gboyin lọ́mọ ẹ dákun ẹ ṣàánú ajé mo àjọ ni mo kó ẹ dákun mo kó àjọ ni àjọ àkọ́kọ́ ni mo kó tí mo fi bẹ̀rẹ̀ òwò yìí ẹ dákun ẹ ní seri ibu ẹ dákun ẹ bá mi rajà o ẹ dákun ẹ ṣàánú ajé o owó la fi gbarinṣẹ́ ẹ dákun ẹ ṣàánú ajé o ọmọ ń bẹ nílẹ̀ ẹ dákun ẹ ṣàánú mi ẹ dákun ẹ bá mi rajà ẹ ní dààmú ẹ ní ṣòfò ẹni wáyọ̀ fún yóò ní gbé yín lọ́mọ dákun ẹ bá mi rajà ẹ ní seri ibu ẹ dákun ìmọ̀bẹ̀ yín ni ẹ má wò wá mi má pé mo lẹ́kì ibu yẹ ṣàánú mi mo nífẹ̀ẹ́ yín I love you bye mo nífẹ̀ẹ́ yín jẹ́ kí n máa lọ́dà pọ̀ o.